Good afternoon, my people. This is your girl. How you doing today? I'm here again to bring another gist. And the gist that we are hearing is that Queen Naomi files for divorce in customary court in Akure. Ẹ jókòó ká ẹ jẹ́ ká jọ gbọ́ gist yìí. Wọ́n ní Queen Naomi ti file divorce ní Akure ní customary court o. Gist tèmi nìyẹn. But if today is your first time on my channel, can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. And to my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́wọ́ yín máa máa lọ o. Ọwọ́ yín ò ní rè ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín náà ni o, Mashola Gist TV. Bí a ṣe gbọ́, wọ́n ní Queen Naomi ti file divorce ní customary court ní Àkúrẹ́. Kí ló fà á tí Queen Naomi fi file divorce? Gbogbo yín lẹ mọ̀ nǹkan tó fà á. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá tí mọ̀, ẹ máa bá wa ká lọ. Ẹ̀yin èèyàn, ẹ mọ̀ pé láti bẹ̀rẹ̀, Queen Naomi jẹ́ ẹni tó ní sùúrù. Ẹni tó bá ní Queen Naomi ò ní sùúrù tó, kóun náà kó bẹ̀rẹ̀ sí lọ fẹ́ kábíyèsí, kó wá wo nǹkan tí ojú Queen Naomi rí ní ààfin kábíyèsí. Lálákọ̀ọ́kọ́, ẹ̀yin náà mọ gbogbo ìtàn Queen Naomi pẹ̀lú kábíyèsí. Gbogbo bí kábíyèsí ṣe ń fẹ́ àwọn olórí yìí lẹ́yọ kọ̀ọ̀kan wá sí palace. Bẹ́ẹ̀ dẹ̀ ni kábíyèsí ò fi Queen Naomi sílẹ̀. Wọ́n padà lọ bá Queen Naomi, wọ́n ń bẹ Queen Naomi. Ṣùgbọ́n Queen Naomi sọ̀rọ̀, wọ́n ní àwọn ò lè bá àwọn olórí kankan gbé palace. Àfi olórí Rónkẹ́. Ọ̀rọ̀ yìí ká kábíyèsí láyà, wọn ò mọ bó ṣe máa ṣe. Ìkan nínú àwọn olórí wọn àbí méjì, wọ́n bẹ àwọn ọkùnrin lọ́wẹ̀ láti sọ iná sínú palace. Àlẹ́jì ni o, nǹkan tá a gbọ́ là ń sọ fún yín o. Wọ́n sọná sínú palace, ibi tí kábíyèsí rò pé wọ́n máa kó lọ, wọ́n jó, ó bá di èédú, ó di ashes. Kábíyèsí ò níbòmíì tán fẹ́ kó àwọn olórí yìí lọ. Àwọn olórí yìí wọ́n ti mọ̀ wípé iṣẹ́ táwọn máa ṣe, iṣẹ́ burúkú táwọn máa ṣe nìyẹn. Lóòótọ́, àwọn tí wọ́n rán, wọ́n mú wọn, wọ́n dẹ̀ ka Mariam. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé Mariam ti ń lérí tẹ́lẹ̀ pé Queen Naomi ò lè padà wá sí palace? Ipe àfi tí òun bá ti kú nìkan ni Queen Naomi máa padà wá sí palace. Ṣùgbọ́n tóun bá máa wà láyé, wọn ò lè padà wá sí palace. Ṣé a mọ nǹkan tó fi sọ̀rọ̀? Ṣé a mọ ibi tó rìn dé? Ṣé a mọ ibi tó rìn lọ? Ìgbà tí wàhálà yìí pọ̀, kábíyèsí pé Queen Naomi pé kó gbé Tadéníkáwò wá sí palace, ipe wọ́n fẹ́ ṣe ritual fún Tadéníkáwò nínú ibi tí àwọn olórí mẹ́fà wà. Ẹ̀yin èèyàn lé, ẹ gbà wá. Queen Naomi yarí, ó ní rárá, òun ò lè gbọ́mọ wá sí palace. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. Kábíyèsí bínú, ó wá lọ sí launching níbi tó ti ń ṣe book launching. Wọ́n bẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ Queen Naomi. Wọ́n ní palace àwọn ò ń ṣe palace tó máa fẹ́ olórí kan. Wọ́n ní olórí tó pọ̀ ní palace àwọn wà fún. Wọ́n ní àwọn olórí táwọn ní wọ́n lọ ń ṣe gudugudu méje ní palace àwọn, wọ́n ń ṣe yàyà mẹ́fà. Wọ́n láwọn gbóríyìn fún wọn. Wọ́n ní inú àwọn ṣẹ̀ṣẹ̀ dùn nípa àwọn fẹ́ yàwó. Kábíyèsí fi ẹnu wọn sọ wípé inú àwọn ṣẹ̀ṣẹ̀ dùn ní pé àwọn fẹ́ yàwó, wípé ọkàn àwọn tún wá balẹ̀ sí i. Ṣé tí ẹ̀yin bá jẹ́ Queen Naomi, ṣé ẹ̀ ní lọ file divorce? Kábíyèsí yìí náà jáde náà ní kí Queen Naomi má fọkùnrin kankan o. Ẹni tó bá súnmọ́ Queen Naomi
àwọn máa bàjá ní ìyàwó àwọn ní. Ẹ̀yin èèyàn lé, kí ló ń ṣẹlẹ̀ gan-an ní ààfin kábíyèsí Adéyẹyè Ògúnwùsì? Kí lẹ rò pé ó ń ṣẹlẹ̀? Gbàdúrà àti ìparí àdúrà nǹkan míì tún ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́, àyè wà fún yín láti kọ́mẹ̀ǹtì o. Nǹkan tẹ́yin bá rò sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ẹ jẹ́ ká gbọ́. Ẹ̀yin ènìyàn wa, tẹ́ ẹ bá ti wo launching yẹn, ẹ lọ wo book launching tí kábíyèsí ti give speech. Ẹ lọ wo book launching yẹn. Tẹ́yin gan bá wò ẹ máa rí bó ṣe rí. Ẹ máa mọ̀ pé tó bá ṣẹ̀yìn gan ni Queen Naomi ẹ máa bínú. Queen Naomi wọ́n ti file divorce. Kábíyèsí náà wọ́n jáde wọ́n láwọn ò lè bẹ Queen Naomi. Ó wà òkè. Ẹ jẹ́ ká wo nǹkan tó máa ṣẹlẹ̀ láàfin kábíyèsí pẹ̀lú gbogbo àwọn olórí tán kó síbẹ̀. Ẹ jẹ́ ká wò. Ẹ̀yin ènìyàn lé, mi ò ní sọ jù yìí lọ lálẹ́ yìí o. Ṣùgbọ́n tó bá dọ̀la, mo máa mú another gist wá fún yín. Ẹ̀yin tí ẹ wà ńlé, Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Etí tẹ fi ń gbọ́ mi kò ní di o. Ọwọ́ tẹ fi ń subscribe, tẹ fi ń like, tẹ fi ń share, ọwọ́ yẹn ò ní kàn sàlẹ̀ àpò. Ọlọ́run á bá mi bless yín, á bless family yín. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Ẹ jọ̀ọ́ ẹ share, like, ẹ subscribe.